ojú Ọlọ́run bẹ́ẹ̀ ọba jẹ́ èèyàn yóò jẹ́ èèyàn séèyàn kágé sísá sùn ni gbogbo àwọn tí dé èèyàn ọ̀pọ̀lọpọ̀ bí ọ̀tí ẹ̀ jẹ́ gbogbo ìtẹ̀tẹ̀ nìkan má lẹ̀ ga ni tí ọba jẹ́ gbogbo ń kárùkù náà ń jẹ́ ayínú ẹmọ tẹ́ẹ̀sì bí ń bá wá ṣẹlẹ̀ wọ́n ní àsìsọ kò tó àsìgbọ́ pé Ọlọ́run má jẹ́ ká sì sọ Ọlọ́run má jẹ́ kí ẹ̀sìn wọ́n sì wá gbọ́ bí ń bá wá ṣẹlẹ̀ táwọn bá wá rí táwọn múlẹ̀ lọ́wọ́ wọ́n ní ẹ̀rọ ọba dé sílẹ̀ fún àwọn ẹ̀tọ́ tó dààmú bẹ́ẹ̀ ẹ̀rọ ọba dé èèyàn láyé yóò jẹ èèyàn bí àbá fẹ́ yọ kẹ́yìn sọ́lọ́hun ọ̀rọ̀ àtúnwájáde àtúnsọ ẹni bẹ́ẹ̀ náà pọ̀ ọdẹ àmókù nǹkan mi jẹ. lẹ́yìn ànábì Ọlọ́run bá mú ládá sàlátù bá àti gbogbo àwọn sàhábà tí wọ́n jọ ṣiṣẹ́ lápapọ̀ àwọn àhímà àwọn àfẹ́sìn wọ́n fi ọ̀nà yílẹ̀ fún wa àwọn ìmáàmù wa mẹ́rẹ̀ẹ̀rin ọlọ́mbà yọ́nú sí wọn. Àmín. Sheikh Ahmad Tijani, Sheikh Ibrahim Niyaz, Sheikh Abu Bakr Siddiq al-Miskin billah, مولانا صاحب الولاية الكبرى فضيلة الشيخ آدم عبد الله العلوري، الله برحمته آمين. ومولانا مفتي الكبير فضيلة الشيخ كمال الدين على حدث الله آمين. لهم باوا يوم سوا bàbá wa alágbàjì ọlọ́mbà ayọ́nu sí wọn bàbá alágbàrí gidoma ọlọ́mbà ayọ́nu sí wọn bàbá wa Sheikh Ibrahim sábà nídìí rògbò ọlọ́mbà ayọ́nu sí wọn bàbá wa alágbòdì sí Eyan Murtada ọlọ́mbà ayọ́nu sí wọn gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ṣe bàbá Sheikh Sakariya ní ilé bákíní tí a ń jọmọ fún bàbá tájì mọ́mí ọ̀rọ̀ musàbà yóò sí wọn àmín láwọn tí wọ́n sì sẹ́lẹ̀ gbogbo àpapọ̀ àwọn tó dá ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kan lẹ̀ lọ́dọ̀ àwọn bàbá wa ìgbìdì ṣùlọ́hùn samsidi lọ́yìn yọrù ṣùgbọ́n àtúkì lọ àmín àmọ́ bí dáadáa àmín bàbá wọn kọ́ ọlọ́mbà ayọ́nu sí wọn àmín bàbá oníwàásí àgbáyé ọlọ́mbà ayọ́nu sí wọn àmín ọmọ àgbàlagbà wa tí wọ́n fi ìlànà ilé kéwúlẹ̀ fún wa kódà gbogbo àwọn tó níyànjú bẹ́ẹ̀ omi ti parẹ́ lẹ́bi ṣùgbọ́n tí wọ́n ṣe wàhálà lórí kí mọ́ ọmọ parẹ́ nílùú Ìlọrin bọ́ńkàlùkù ṣe gbìyànjú mọ́ màsáyé ní tẹ̀lẹ̀mí àbá fásásí ọlọ́run yọmí sí wọn àbá wa Sọlágbẹrú nílé Sọlágbẹrú ń bẹ iná àwọn tí wọ́n gbìyànjú náà ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n dálé kéwúlẹ̀ àtàwọn èyí tí ṣẹ̀ṣẹ̀ ń dìde lẹ́yìn wọn tọ́lọ̀ sí yìí bí irú ìtọ́lọ̀ dáadẹ̀ fún gbàndùmà náà gbogbo orú rẹ̀ pọ̀ bẹ́ẹ̀ o ọlọ́mọpàá kan rẹ̀ ń bẹ àwọn sí wàhálà yìí ọlọ́run yọ́nú sí wọn ń tọ́ fà ní pé tọ́jọ́ ń gbọ́rọ̀ látọ̀dọ̀ wọn ní ìjòkó tọ̀sán ìta ìjòkó a máa ń jòkó báyìí lérí ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan àwọn sábà máa jẹ ọjọ́ jímọ̀ tàbákí jímọ̀ tán bẹ̀tí ta torí ẹ̀jòkó yìí kìí sábà ṣe àṣà ní tí ọba ipa lòdì wá sí àbójúnú Ramadan kí wọ́n gba kámẹ́rà síwájú kí ní sọ̀rọ̀ ọkàlùkù ló ní mọ́níájú tiẹ̀ àmọ́ ṣẹlẹ̀ yìí tó ṣẹlẹ̀ yìí tá a dé bá
nígbàtà kìrìn àdìdó yìí ìmá ṣe sùúrù díjọ́ ọjímọ̀ òun tó ti ń pẹ́ èyí tá jòkó tá fẹ́ sọ̀rọ̀ lórí èyí náà ọpẹ́ láti dá sí fún ìdí méjì. Ìdí àkọ́kọ́ àìsílé àjòlọ́bá ìgbésẹ̀ tó ká gbé bí pé agbáyìn àdìdè wọn lọ sí tásíà àti sí àmá láti sọ̀rọ̀ lórí ẹ̀ sínú aráàmù ní ìdílọ́gá kámẹ́rà ní àbínú yàrá lòtẹ́lì á fi ìsọ́lọ̀ jẹ́ délé láyọ̀ náà ni. Ẹ̀kejì bí ààyè tí bàbá ọlọ́lá ọba ìlúlọrin àti gbogbo agbègbè rẹ̀ tí wọ́n gbé wá sí àtàpàfà àwọn àfáwà àyè wọn ọgbà kánjú ọdá kíyàn yára gbọ́rọ̀ ọwà lọ́ra fèsì káfí wo orí ọ̀rọ̀ torí wọ́n ní jẹ́ àkún fásikún gbé náà báyìí lóòtọ́ ń gbà mí tí ọba tí fojú wà ní o ilé kírí àkọjá ẹ̀túnmọ̀ wá di káàkiri àmọ́ tó ń ti bẹ́ àfarabalẹ̀ ọ jẹ́ kí ìdásí ó di bí pọ́pẹ́ díẹ̀ alọ́wàsíjó ní wọ́n fẹ́ yà síbẹ̀ ọ̀rọ̀ tí wọ́n bẹ̀ ní ìta ọ̀rọ̀ ìyàwó ni kò ká yí tó ṣẹlẹ̀ ló tilẹ̀kùn bẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí àyè yìí táà ń ṣe ń bẹ̀ táà ń kọ́ ń bẹ̀ ilé ẹ̀kọ́ ni ó yàbọ̀rọ̀ wọn burú tó yìí agbọ́dọ̀ kó ń jọ báyìí láti dá ilé ẹ̀kọ́ ká tó pé ọ̀rọ̀ tó burú jáì àti pé ń táyọ̀ mọ̀ àrètí pé gbogbo ẹ̀ tí wá lọ yóò kí ni ó jàtò ní ọ́sọ̀ kí ni mufti sọ ọ̀rọ̀ mi wá ní wọ́n wá pín ọ̀rọ̀ náà ti bí mẹ́rin àkọ́kọ́ ọ̀rọ̀ mi òun ni tásíà fún àwọn tàjálù ìjálù tó fòyí ṣe òfò ńlá òfò ńlá ohun bí tó tóbi dé èyàn fẹ́ lè mọ́mọ́ téèyàn sọ àti téèyàn wì ìmọ̀lùsọ́ wà sí kọjá pé ìjọ tí mẹ́sẹ̀jì débà mi ní Arab ní Maka ó jáde lára mú mọ̀kàn rí mẹ́sẹ̀jì lórí fóònù àbí ìrí dáadáa ni wọ́n fàbà ìmọ̀ wèé wọ́n padà tí mọ́ Arab wákàtí náà wọ́n fi sunkún pé Ọlọ́run ilé ìlérí ilẹ̀ yìí iná lánàá lè rí أسر يريد بمن في الأرض أراد به ربه رشدا ẹni gbogbo ìbànújẹ́ múyà tààmàtà lè rí tó gbáàmì ẹ̀dìdé ẹlọ tásíà ní ojú náà kọ́kọ́ ọ̀rọ̀ mi níjòkó yìí tásíà ni fún àwọn bàbá ìyá ìdílé arábìnrin wa náà Hafsot tó lọ sọ́dọ̀ Ọlọ́run lókìkí tó lọ sọ gbogbo ẹ̀dá tó wáyé ní òkú àwọn tó mú kú rẹ̀ sèyàn láàánú wọ́n tó lè tí fún ní ikú ọ̀dọ́ ni ọ̀rọ̀ tó ti májàfá
nínú bí àwọn àfáà sí sí ọgbẹ́ ọkàn tó lé ní tí ò lóògùn ọgbẹ́ ọkàn yẹn lè ó lé gan lẹ́yìn tó jẹ́ kú ọ̀dọ́ ikú oró wá ni kò tún jẹ́ kú ọ̀dọ́ lásán tó wá jẹ́ ikú oró wọ́n pa ní òtún àgbákò lọ́tọ̀ ni àbí akùnyàn wẹ́lẹ́wẹ́lẹ́ yóò bá pé sísọ náà ni ìjẹ́ tí wọ́n tẹ́yàn tó ń dá padà lérí ẹnu yìí gan ìbànújẹ́ ní jásí tó épé kọ́lọ̀wọ̀n ọ̀rọ̀ wọn lójú ìrọ́ ni lójú ọlọ́run lọ pàtàkì jù bírò àgbákò báyìí bá ṣẹlẹ̀ ànábì Muhammad ní kàkà tí ó sọ yìí tọrọ náà ni yóò tọrọ àdúrà ẹni aláhùn àjírí wọn fèlú sí ìbàtí èyí tó ṣẹlẹ̀ fún wọn yìí dákùn mọ́sà san wọ́n lẹ́sàn ń bẹ́ o wá fi tọ́ dáa ní pààrọ̀ fún wọn àdúrà náà ló sì tó ní kò lè kọjá àdúrà lọ irú àdúrà tá nábì máa ń ṣe fún àwọn mùmínì tá dánwò orú bẹ́ẹ̀ bá ọlọ́run àwọn ìdílé Hafsa yìí àwọn ìdílé yìí ìyá àti bàbá àti gbogbo ìdílé tó kàn àwọn tó kàn ọlọ́run sáà rọ̀ wọn lójú ọlọ́dàkùn wọ́n sáà rọ̀ wọn lójú ọlọ́run wọ́n sáà rọ̀ wọn lójú ọlọ́run wọ́n sáà yọ́nú sí wọn ọlọ́run bá yọ́nú sọmọ náà wà bá rọ̀ àwọn ní ojú tó wọ́lọ́run lọ́mọ tó dá tí ìpààrọ̀ fún wọn tó dá tí ìpààrọ̀ fún wọn wọ́lọ́run lọ́mọ wọ́n sà fi pààrọ̀ fún wọn tásíà lákọ́kọ́ lẹ́yìn tásíà ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ òun ni kíni pàtàkì ẹ̀mí pàtàkì ẹ̀mí ẹ̀mí tó yàn dá ò lè gbá o ẹ̀mí tó ọ̀dá ò lè gbá o fẹ́yìn wọn kí fẹ́yìn ọ̀dọ́ fẹ́yìn tọ́já pé wọ́n nà báwọn náà lẹ́ntọ́ tọ́ mú níṣẹ́ tó ń ṣe ó tó bí lọ́dọ̀ ọlọ́run kí ẹ̀mí ọ̀tọ̀ wéyàn bọ̀ nígbà táwọn ọ̀fọ́ ka kàbáyìrí ẹ̀ṣẹ̀ nígbà ń pè bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ tọ́já sí pé ọlọ́run ìfèrí jiyàn àrùkwáyìn náà yanjú ẹgbómi ó ní lálà mọ́má àmẹ́sẹ̀ tí ìfòrójìyàn wà ka kàbáyìrí àwọn afáà wá sọ gbólóhùn yìí pé إن قتل النفس البرية ليس من الكبائر فحسب وإنما من أكبر الكبائر gbólóhùn àwọn afáànù ó ní إن قتل النفس البرية ó ní kéèyàn gbẹ̀míyàn ليس من nafsul bariya àfarabalẹ̀ kọ́ gbẹ̀míyàn kèdè ìzọ̀rọ̀ jẹ́ mùmínì kọ́ jẹ́ mùmínì o kọ́ gbẹ̀mí ẹ̀dá tó ọ̀dá kẹ́mí ẹ̀dọ́ tọwọ́ rẹ bọ́ ليس من الكبائر فحسب àwọn àfáà ní laysa من الكبائر فحسب kò é ṣe pé kò sínú kàbáyìrí bẹ́ẹ̀ yìí ṣe ń ro ohun o pé kàbáyìrí ní kàbáyìrí ṣe ń ro ohun o وإنما من أكبر الكبائر فإنما من أكبر الكبائر kàbáyìrí odidi àgbákan ni ó tó á jẹ́ أكبر الكبائر gbọ́nà àwọn àfáànù ẹ̀ṣẹ̀ tẹ́yìn erí darí jí òun tó wá jọ́gà rẹ̀ ní kẹ́mì ọ̀tọ̀ òyìnbó àwọn àfáà wá ní kí ni ẹ̀rí ń jẹ́ rẹ̀ lọ sí Furqan àyà 60 kàràkàrà àyà 68
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى عذابا يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. ipe wọ́n ṣe mọ̀kọ́ránà ni òun kọ́ pààyàn pẹ̀lú pọ̀ ṣẹbọ ọ̀kan náà ni kò sí yàtọ̀ nínú pọ̀ pààyàn àtẹnisẹbọ bọ́ọ̀lù yẹ́kà báyìí rí un nípààyàn náà jẹ́kà báyìí rí ayà yìí náà àfáàfi dé mọ́lẹ̀ yìí pé walladhina la yad'una ma'a Allahi ilahan akhar. àwọn tí ń pe ẹbọ nù ẹni tí ń pe nǹkan ní ìmọ́lọ́run ó ti bọ́lọ́run wórogún ẹbọ nù. wala yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bil-haqqi. àbíkọ pẹ̀mí tí ò lẹ́tọ̀ọ́ síkú ẹ̀mí tí ó jẹ̀bi ikú kọ́ pa. wala yazinuna. yá ìdùnmọ̀ fẹ́ lòlù láì ní rí sí kọ́ pa. wa man yaf'al dhalika yalqa adhama. kọ̀sí ọlọ́run ní kọ̀sánà àbáyọ ọ̀tọ̀yàwó ọ̀jẹ̀ ìyá torí pọ̀ pààyàn ọ̀kanu wà lọ àmì àmì ayà 151 nípa ẹ̀mí tó bá ti lè gbẹ̀ ẹ̀mí lọ́nà tí ọ̀tọ̀ ọlọ́run ọ̀fẹ́ kẹ́mi ọ̀tọ̀wọ́ wa jáde ìṣó Olùdá aláwọ̀ àti ọmọ àràmàrà fúnkùn àlékún alátúnṣíkú bí ìṣe ààrùn wàbí níwárí dé ní ìsáná wà látẹ̀kì jùlú ọ̀làdàkùn mi ní mo lákè. ọlọ́run ni ẹwà ń bí kúl àrámàrọ̀ bukun alaykum ìtọ́lọ́hun ṣe léèwọ̀ bàtàtàn léyìn lérí tẹ́ gbọ́dọ̀ ṣe tí ó fẹ́ yín bẹ́ ó wá fẹ́ kà aláàtúnṣíkú bí ìṣe ààrùn àkọ́kọ́ ní kẹsẹ̀ bọ́ wọ́n gbá nǹkan mí papọ̀ mọ́lọ́hun lọ́ndà bó ṣe lè wó rí kò sírísì kan fún ọ láti ṣẹbọ pẹ̀lú ọlọ́run àkọ́kọ́ nù wàbílwálìdéèní ìsáná lọ́dà bó ṣe lè kún ó rí ìtọ́lọ́wọ̀n ọ̀fẹ́ ní kọ́ ọ̀sẹ̀ yá rẹ̀ kọ́ ọ̀sẹ̀ bàbá rẹ̀ ẹ̀kejì nú wà látàkìtùlú àwòládàkùn mi ní ìmúlá látàtúlú àwòládàkùn mi ní ìmúlá àbíkẹ́ ẹgbẹ̀mí àwọn ọmọ yín torí ó sì inú kàbáyìí lọ́wọ́ tọ́lọ́wọ̀n ìfẹ́rí jiyàn ló fi já sí wípé hajjita nabi Muhammad tó ṣe gbẹ̀yìn hujjatul wada risala nabi fún gbogbo mùmìní mùsùlùmí jọ́nà tá nabi béèrè lọ́wọ́ wọn ọjọ́ wo lọ́jọ́ òní kí lèsì tí wọ́n fà nabi yawmul khudma oṣù wo lóṣù yìí wọ́n dá nábi lóhun pé oṣù ọwọ́ ní ànábì à ń tọ́ bá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó ń wá fẹ́ sọ fún ìgbẹ́ yìí ani Abi Bakr anna Rasulullahi sallallahu alaihi wasallam qala fi kutubati yawman nahari bi munafihi hujjatil wada'i fi hujjatil wada'i inna dima'akum wa amwalakum wa a'radakum haramun alaykum ka hurmati yawmikum hadha
Ànábì ní ọ̀rọ̀ mi ni ẹ gbọ́ o. Ànábì Muhammad yawma nahri bi Muna yawma nahri ẹjọ́ ọ̀gbúnra ní Muna fi hijjatil wada'i fi hujjatil wada'i. ájì tó ṣe bẹ̀yìn tí ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tí ń dágbére fún wọn ọ̀rọ̀ tó wá sọ ní fi hijjatil wada'i. ọ̀rọ̀ tó Ànábì wá sọ òun lélẹ́yìí o. inna dima'akum. Ànábì ni ẹ tẹ́tí ẹ gbọ́ inna dima'akum látòní lọ bọ́jọ́ òní ti jẹ́jọ́ àbẹ̀wọ̀ ọjọ́ òní bó ṣe jẹ́jọ́ àbẹ̀wọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ yìí ti dèwọ̀ ní dídá alẹ́ ẹ̀ gbọ́dọ̀ dẹ̀jẹ̀ ara yín lẹ̀. wà á mú wa làkún. bẹ́ẹ̀ lówó yín. wà á rọ̀ fún haramun alaykum. alábìnrin bẹ́ẹ̀ ni ẹran ara yín bẹ́ẹ̀ ni ìjọmọlúwàbí yín. kàhúrú bẹ́ẹ̀ sì gbọ́dọ̀ dẹ̀jẹ̀ yín lẹ̀ tẹ́ gbọ́dọ̀ wéṣì owó yín kẹ́ jẹ wá ara yín bẹ́ẹ̀ ni bí ọmọlúwàbí yín ẹ má tábìsì jẹ́ ọmọlúwàbí yín kẹ́ máa fa personality ara yín ya Ànábì rẹ̀ gbọ́dọ̀ ṣe ó ti dè wọ̀. kàhúrúmọ́tì yawmikum hadha. inú ọ̀rùwáyà náà ni ó níbẹ̀ lẹ́ran ara yín ó ti dè wọ̀ Ànábì ní gẹ́gẹ́ bí ojú òní tó ń wá wájú yín ṣe dè wọ̀. fi shahrikum hadha. oṣù tó ń wá wájú tó gbé oṣù èèwọ̀ tó ti dèwọ̀ bẹ́ẹ̀ lẹ́jẹ̀ yín dèwọ̀ bẹ́ẹ̀ lówó yín dèwọ̀ bẹ́ẹ̀ ni jọmọláàbí yín dèwọ̀ bẹ́ẹ̀ ni kẹ́ ẹran ara yín fi kẹ́ baladikum hadha. nínú ìlú àdèwọ̀ yìí. ala al-balagitu. mo jíṣẹ́ tèmi o sallallahu alaihi wasallam Ànábì ni mo wí tèmi o Ọlọ́run ò ní gbé kọ́ mi lọ́rùn pé ń gbí fún yín o ẹni yín ẹ gbọ́dọ̀ gba ẹ̀mí láàrin ara yín tẹ́ ẹ bá ti gbà á ó ti di kàbáyìrí lọ́dọ̀ Ọlọ́run àdísì wá wà fún kánni nípa pé kéèyàn wéṣẹ̀ ẹ̀mí ìwà kàbí mélòó mẹ́ ipe kéèyàn wéṣẹ̀ ẹ̀mí àdísì yìí àwọn kan ní marfu ni Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ànábì ló sọ fún wa nínú àdísì pé làṣàwádìí dúnìyà ipe ayé ilé ayé ta wà yìí àṣàwádìí dúnìyà bí ayé ṣe tó yìí làṣàwádìí dúnìyà ahwanu ala Allahi azza wa jalla min safaki dami muslimin. Ànábì ní káyé Ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ kí gbogbo ayé yọ parun ahwanu ala Allahi azza wa jalla gbogbo ayé iṣẹ́ kọ́ parun lọ́dọ̀ Ọlọ́run háwànù dúkẹ́ bí mùsùlùmí kan bọ́lọ̀ bigere haqqin bigere haqqin náà lẹni tí ò lẹ́tọ̀ọ́ kágbẹ̀mí ẹ̀ lórí ìdílé ìtọ́sẹ̀lẹ̀ yìí gbéyàn tó máa pé ayé parun Ọlọ́run ni wọ́n tẹ́ lọ́rùn ju kí kẹ́mi mùsùlùmí ẹ̀mí múmi ní kakọ́ bọ́ lérí ilẹ̀ yìí lọ ẹ̀mí múmi ní ọ̀gbọ́dọ̀ tọwọ́ èèyàn bọ́ nítorí tó bá ti tọwọ́ èèyàn bọ́ ó ti bọ́ sínú kíni ó ti bọ́ sínú kàbáyìrí inú àwọn kàbáyìrí ẹ̀ṣẹ̀ tọ́lọ́run èéfèrí rẹ̀ jìyàn lànà Muhammad sallallahu alaihi wasallam inú kàbáyìrí ni Ànábì sọ yìí pé akbar kàbáyìrí sọ̀rọ̀ pé àwọn àfáà ti sọ lọ́rọ̀ báwọn àfáà bá sọ̀rọ̀ ọwọ́ àrọ́pọ̀rọ̀ tí wọ́n sọ ohun ọ̀rọ̀ eré àwọn ni kìí ṣe rí àwọn o wọ́n máa sọ̀rọ̀ pẹ̀lú ìmọ́lẹ̀ Ọlọ́run wọ́n sì máa sọ̀rọ̀ pẹ̀lú kílẹ̀ Ọlọ́run sọ kílẹ̀ Ànábì sọ ìwà sọ̀rọ̀ lórí kílẹ̀ Ànábì sọ lànábì wá sọ yí pé Anas ibn Malik radiyallahu anhu qala lin-nabi sallallahu alaihi wasallam akbarul kabairi al-ishraku billahi wa qatlun nafsi wa uququl walidayni wa qawluz zur. ìtí jẹ́ kàbáyìí lọ́dọ̀ Ọlọ́run Ànábì ló wí bẹ́ẹ̀ àwọn nǹkan wọ̀nyí lọ́kàpọ̀ al-ishraku billahi akbarul kabair kọ́ sí bọ́ pẹ̀lú Ọlọ́run ọ̀kanu wa qatlun nafsi ilé ìtọ́sẹ̀lẹ̀ yìí qatlu nafsi kọ́ pààyàn ó ti bọ́nu kàbáyìí kí lọ fẹ́ fi tán ló bá dọ́dọ̀ Ọlọ́run àtàwọn nǹkan tá Ànábì kàkún kọmọ sí ìyàtọ̀ bàbá àbí kọmọ jẹ́bi ọ Ànábì wá sọ yí pé
àwọn problem kan bẹ tí èèyàn máa kó síjọ gbé dàkíámọ̀ tó máa wò kó lè rọ́nà àbáyọ tí wọ́n tẹ̀ dàkíámọ̀ ó yẹ kí rí bí mórí bọ́ níbí ó nínú tí yìí mórí bọ́ bẹ́ oníkọ́ pààyàn gbónú Umar lọ́gbà àdísì náà wà ó àní Abdullahi ibn Umar ó lọ sọ báyìí pé radiyallahu anhu ma qala Rasulullahi sallallahu alaihi wasallam ó là nábì sọ báyìí pé inú ọ̀rọ̀ táwọn gbọ́ lọ́dọ̀ nábì ara yìí lọ́rùn ni ó sọ báyìí pé inna min waratati al-umuri allati la makhraja liman awqana nafsahu fiha inú problem inú wàhálà tẹ́yìn ó kò sí ìjọba ìrìn àkíyàmá tó kọ́ ẹ̀mí ààrẹ tó lè bọ́bẹ̀ àti ọ̀nà àti jáde kó onú problem yẹn kò ní ṣe é ṣe fún ọ ní yí pé sababu damil harami bi ghayri kọ́ dẹ̀jẹ̀ aláìtọ́lẹ̀ mingeri hilihi láì níbi kan sababu damil harami bi ghayri hilihi láì níbi ẹ̀mí kọ́ dá ẹ̀jẹ̀ kọ́ gbẹ̀jẹ̀ èèyàn láì níbi kankan kò sí ní sìkà kéèsè pọ́ jẹ̀bi ọ̀rọ̀ bí wọ́n bá jẹ̀bi ikú ọ̀tọ̀ ni akọ̀ jẹ̀bi ikú ó sì pa anábìnú kàbáyìí ni kẹwàá ti kàbáyìí nìkan anábìnú tó bá lọ tátẹ̀ bá mọ́nà tẹ́lẹ̀ gbà di gèfèrí ipé kí ni ọ̀sọ̀ ìdí gèfèrí ẹjẹ́ ń sọ fún yín tó lọ àwọn lọ́sọ́ lè kò ní dáadí mọ́ fọ̀ yí mọ́dé yìí tí mo tún yí ṣe lé kí n tó lọ yìí kí n tún wá rí pé mo kó láàrin ìtó kù fún nípa ẹwà di gèfèrí nígbà tẹ́ ṣe wàhálà mi ló fò ní o látàrí di òun bá di kò fara yàtìríbù bá dùnkún rìkọ́ bàbá dé yàtìríbù bá dùnkún rìkọ́ bàbá dé anábì ni ẹ má pàdé àdís gèfèrí yàtìríbù mo bá ti ṣe wàhálà dùnkún lérí rìkọ́ bàbá dé mo ti ṣe fìtínà lérí yìí ẹ má tún dìgè mọ́ ọdún tó lè mú yín di inú tó lè mú yín dìgè mo bá rí bá ń pé kẹ gbẹ̀mí ara yín kọ́ ọmọ gbẹ̀mí ara èèyàn kò sí rùmú tó kí kò sáwẹ̀ tó gbà ó ti di gèfèrí kò sí ọ̀nà tó fẹ́ gbé gbà lọ́dọ̀ Ọlọ́run ó ti di gèfèrí o gbogbo èyí tí ó kà kalẹ̀ yìí ẹni lọ gbẹ̀mí èèyàn àtẹnigbọ́ sí ìsìláàmù tó fẹ́ nígbọ́ sí kún àtẹni ọ̀ràn lọ́wọ́ tó fi gbà á ìsìláàmù ànábì ọ̀dákẹ́ lórí ẹ̀ o lọ́jẹ́ ń kó àdíṣì jáde o ànábì ọ̀dákẹ́ lérí rẹ̀ rárá àdíṣì wá lọ́dà náà Muhammad sallallahu alayhi wa sallam Abu Hurairah lọ́gbà àdíṣì náà wá Rasulillahi sallallahu alaihi wasallam law anna ala samai wa ala al-ardi ishtaraku fi dami mu'mini la tabahumullahu fin nari olùgbẹ̀ ànábì lọ́wọ́ bẹ́ẹ̀ ọdọ̀ alẹ́sẹ̀mà tó bá gbogbo àti bẹ́ ń sẹ́mà àtàwọn tí bẹ lórí ilẹ̀ ìsítàràkú bí dàmì mùmínì tí a bá ma ti bẹ́ ń bí káwọn jọ fọwọ́ pawọ́pọ̀ ìsítàràkù kó kún lápá kó sọpọ́tì ẹ̀ látara yí pé ẹgbẹ̀mí ẹ̀ gbogbo ọ̀nà tẹ́ bá gbà ẹ̀ ságbẹ̀mí ẹ̀ ni mọ̀nà ló fún wọn ni làákàyè kan lọ yá wọn ni owó ló gbélẹ̀ ni ìwọ lójú ebi tí ń rìn sí ni ìwọ lọ tàn wá tí wọ́n fi rí ipa ni gbogbo èyí tó bá ń pè alábìnrin tẹ́yìn tẹ́ ń bẹ alùsàmáwà àti tẹ́ bá fi máa ti ń bẹ́ ń bẹ̀ nípa kẹ́ẹ̀dẹ̀gbẹ̀ yẹn lẹ̀ láì tọ́. Lábàbà òun lọ òfin náà. Alábìnrin kò sí búyẹ̀ sí wọ́n da ojú yín kọ́ná ẹ wọ náà kò sí tó lè fi kún. Pẹ̀lú kíni? Pẹ̀lú dẹ̀lí lọ́dọ̀ Ọlọ́run ọba. Kẹ́ẹ̀bá nẹ́bí sọ lásán o dẹ̀lìlì wọ́n wá fọ́ sí méjì tó ní mo gbé ilé ìtaṣẹ́ nígbàtá àfá tọwọ́ bọ̀ ọ̀rọ̀ ẹ̀mí gangan ó jẹ́ mùsùlùmí kò jẹ́ àrọ kọ̀rọ̀ kèfèrí ni ẹ̀mí kò lẹ́tọ̀ láti tọwọ́ rẹ̀ bọ́ ẹgbẹ́ kanu kò lẹ́tọ̀ láti tọwọ́ rẹ̀ bọ́ àti tọ́ bá sèsì
ẹni tó bá gbà tó fi gbẹ̀mí èèyàn ẹgbẹ̀mí ẹ destroy ẹ torí kéèké sẹlẹ́sìn rẹ ọjẹ́jú ẹ̀mí tó gbà wájú Ọlọ́run ká tó wá pẹ̀lú mùmíní ká tó wá pé ẹ̀mí mùmíní olùsílọ́hun ọmọ ọlọ́mọ báwọn ará lọ náà bá sọ wọn lọ́mọ ẹ̀jẹ̀ ọ̀run ọmọ ọlọ́mọ tó sì dáyé tí wàhálà gbígbé tí ìyá rẹ̀ gbóyún sínú ẹ̀ lọ́fẹ́ rò ní òun nìkan ló lè sọ bó ṣe fíìlì inú ọmọ yẹn ó gbé tìdẹ̀kùn ní àmọ́ ó gbé tìlera ní àmọ́ ojú Ọlọ́run ló sì ìyẹn ni ó rò ní tọ́lọ̀ wá ó jẹ́ ìrora ìjọ rọrùn ìjọ tí ó rọrùn ìjọ tí ó bì ìjọ tí ó tutọ́ ìjọ wàhálà ó wá sí bẹ́ẹ̀ fọ́n fi kárí ẹ̀ fún oṣù mẹ́sàn-án Ọlọ́run ní kò ní kú mọ́nú wá dìlífà rẹ̀ sáyé wá dìlífà ọmọ náà wá kú wíwò bó ṣe gbó tó fi dé èyí tó dé ní Ọlọ́run ló mọ tí àti bàbá wàhálà tí wọ́n ṣe kó tó dà bẹ́ẹ̀ ó wá déjì tí wọ́n ń ro kàn wípé ó ṣeéṣe ó dà pé Ọlọ́run ti fẹ́ ṣàánú wa lórí ọmọ yìí bá ní Ibrahim náà sí ìsinmi ìjọ kìí kọ́ Ọlọ́run fẹ́ ṣàánú lórí Súlélà ìwọ wá dẹ́bí ẹ̀ lógbodò ọ̀pọ̀ tí wọ́n bá báyàn bẹ́ẹ̀ tó wá lọ tíráì tó wá lọ pa mùmínì àti ọ̀rọ̀ ẹ̀mí ìwà ọ̀nà tí wọ́n gbà pa ẹ̀mí ọwá tíráì ọwá pa mùmínì kí lárùkù wá ní wa wí lọ sọ́tù nìsá ọ̀bá dáná lé mùmínì ní ayẹ́kùsù làmùmínà nílà àtọ̀ á ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها. ibi tó fẹ́ gbé náà ní òtí bí Al-Qur'ani ni. وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتحرير رقبة مؤمنة فمن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله وكان الله عليما حكيما ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما. tí a bá pààyàn irú ìtọ́wà ṣẹlẹ̀ yìí irú ìtọ́ ṣẹlẹ̀ yìí tí Abrahamani ṣe yìí irú ìtọ́ ṣe yìí o tọ́pa mùmíní muta'ammidan ọ̀tọ́ máa pa by mistakenly kọ́ kò sí sí tọ́lọ́ bá fẹ́ sọ fún wa kó sèsì ni kò ní gé wẹ́lẹ́wẹ́lẹ́ tọ́bá sèsì èyàn àjọ ń fa nǹkan láàrin ara wa ni mo dìfẹ́ndì ara mi ni ọlọ́wà ní kọ́ tèmi ó yá síwájú tí ẹ̀ kò ní gé wẹ́lẹ́wẹ́lẹ́ pípa àwọn ọ̀pá àgbákò kódà kọ́ wá pa kọ́ lọ gbé sínú gbókárí gan ọ̀ràn ó wá sí ìwò tún wá gé wẹ́lẹ́ muta'ammida ọgbẹ̀mí èèyàn muta'ammida ọmọ àmà gbẹ̀mí ẹ̀ fajaza'uhu jahannamu khalidan fiha. àwọn àfáà lérí ayà yìí wọ́n láwọn ò rí bí Al-Qur'ani ṣe tó ní
gbogbo hukumu tí bá mú wá àbí gbogbo ẹ̀san tó bá lóun ọgbà kọ́ wá kó ìdájọ́ márùn-ún ìbínú nǹkan márùn-ún kó pọ̀ sérí ọ̀rọ̀ kan ibi ọ̀rọ̀ yìí nìkan ni ibi ọ̀rọ̀ ẹ̀mí ni o pé díẹ̀ mi ṣe tó nígbà mi ò lè sọ tó bá ṣe báyìí wọ́n lànà rẹ tó bá ṣe báyìí wọ́n jẹ yá bó bá ṣe báyìí wọ́n ṣe báyìí yóò mẹ́yọ̀ kan ni àmọ́ bí ọkọ ẹ̀ lè mọ bọ́rọ̀ ẹ̀mí ṣe tó lọ́dọ̀ ọlọ́run ọwọ́ á kó nǹkan márùn-ún tì í wípé ọ̀pààyàn mútà àmìdà ò ní bọ́ tó o bá bọ́ mi yìí ò ní bọ́ mi yìí ọlọ́run náà kọ́kọ́ ọlọ́run náà wọ́n mọ tó o lè ṣe tó o fi ní wọná nígbà tí jùmọ̀rú àwọn àfáà dúró lórí ọ̀rọ̀ yìí tí wọ́n ń fà Bùnà Abbas ní tí wọ́n ń fa ìjọ náà ni pé só ní tútúbà bí ò ní tútúbà Bùnà Abbas ní kò ní tútúbà òun sì tàṣà dúdú lérẹ̀ pé kò lè ní tútúbà ìfẹsẹ̀sẹ̀ kan bẹ tọ́lá òun ò lè forí jì ẹni wọ́n lọ́lọ́run ni ó láyà yìí ni ò lè jẹ́ kó wọ́n ní ọ̀dẹ̀jọ́ wọn gbà pé yóò ní tútúbà yìí tó bá tọ́ sọ̀rọ̀ nínà ni pé jẹ̀sán